àwọn bàbá wa ní tá a bá yọpin lójú ká fi hàn ojú á lóun ò kì í ṣe pin ojú mọ̀ pé òun ń ṣe pin àbòsí ló ń ṣe. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde, mo kí wa ní kíkí tọ́lọ́lá jùlọ, mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe àtúbà fún wa àní rí wo gbé sọnù bí ò ṣe bí ọmọ. Lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí ọ̀tá wọn jáde láyé tí wọ́n dẹ̀ ṣe fídíò bínú wọn ṣe dùn tó, tẹ́yìn kan wá jáde tẹ̀bẹ̀rẹ̀ sí ní tako olóyè Sunday Igboho kò sọ̀rọ̀ oríṣiríṣi tẹ̀ sọ mọ́, especially ìyá Kessette. Ìyá yìí àgbàlagbà níyín, àgbàlagbà níyín, ẹ má ṣe láńgbáláńgbá. Àwa yìí ń sìn bóyá ti bírú wa lọ́mọ àbí kọ́ yẹ pé àwọn ọmọ yìí ò tó àbí kẹ́ ti bẹ́ni tó jù wá lọ àmọ́ kò ní make sense ká máa jáde sírú yín ká máa wá sọ̀rọ̀. Èmi ò kí ń ṣe blogger, kódà èyí tí mò ń ṣe yìí tẹ́nìkan bá fún mi lésì nínú rẹ̀ mi ò reply èèyàn, ẹ mọ̀ mo ti ṣe tèmi nìyẹn. Ipa tọ́lọ́run ni mo lè kó lórí ọ̀rọ̀ yìí ni mo fẹ́ kó yìí. Èmi ò reply èèyàn because I'm not a blogger. Tí màmá wá ẹnìkan tó sọ̀rọ̀ sí mi kébí ní òfin lésì, tẹ́ bá anybody tó bá bú mi wọ́n mọ̀ èmi ò fẹ́ nìkan lésì kò kàn mí. I do my own and I leave the rest. That is where it's supposed to be. We can't turn ourselves to enemy of ourselves lórí media. Ìkan tí ò bá yé oníkálùkù ẹ jí ká láyé ra wa. Ìyá Kessette àgbàlagbà ní kò ní make sense, and Germany bíbá yìí náà lẹ́yìn náà wà bá àtẹ mọ́ bí tá anybody wá jọ wà á lè pàdé ní pàtí ìjọ kan náà ojú kí la fẹ́ máa fi wóra wa. Ẹ̀yin àtolóyè Sunday Igboho tẹ jáde tẹ́ ń sọ̀rọ̀ burúkú sí wọn ẹ lè pàdé ní pàtí ìjọ kan ojú kí la fẹ́ máa fi wóra yín. Ẹ jí ká mọ ohun tá à ń ṣe. Àgbàlagbà ní Ìyá Kessette tí ẹ bá lè pa ní ogun ẹ má dákún ní ogun. Nǹkan tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho Ìyá Kessette sẹ́yìn gbàdúrà bẹ́ẹ̀ ṣe wà nílùú òyìnbó tẹ wà nílùú Germany yìí tẹ́ ń ṣe wàhálà lọ́sàn-án lóru láti lè gbé kí ọjọ́ iwájú yóò sùn ọ̀ kẹ wá kó gbogbo ọ̀rọ̀ yìí jọ kẹ́nìkan wá dé kó lóun chairman local government àbóhun president kọ́ dẹ̀ bà gbogbo dúkìá ẹ̀ jẹ́ ṣe máa kọrin reru president yẹn kọ́mọ̀ jẹ́ president gan kọ́ jẹ́ ordinary citizen ṣe máa kọ orin rere kí ẹ má jà gbàgbé ọ̀rọ̀ ẹ̀yin Yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ má àwọn bàbá tó bí gbogbo wa wọn ń sálákọ̀ gbàgbé ẹ má jà alákọ̀ gbàgbé. Ẹ já wo ohun tí Buhari bàbá tó jáde láyé yìí ẹ já wo ipa tó kó nínú ayé olóyè Sunday Igboho. Ẹ já wo ogun tó fi jà wọ́n balẹ̀ ẹ̀jẹ̀ wọ́n bọ̀nà ẹ̀jẹ̀ wọ́n pààyàn sílé rẹ̀. Ẹni tó wá dárú àrà yìí fún yàn ẹ wá ní kó tọ̀ wọ́n jáde láyé ká kẹ́nìyàn kọrun rẹ̀ kú kó dá Yorùbá ẹ já ṣe làákà yìí ẹ já mọ ohun tá à ń ṣe. Tó bá jẹ́wọ́ ni ó sọ jù bẹ́ẹ̀ lọ Ìyá Kessette, tó bá jẹ́ pé ẹ̀yin ni ẹ máa sọ jù bẹ́ẹ̀ lọ ẹ dẹ̀ máa fi itọ́ dúdú sínú ẹ máa tún fún jáde torí pé gbogbo yín fẹ́ sọ̀rọ̀. Olóyè Sunday Igboho ẹ̀gbọ́n tiwa bàbá tiwa ni táwa dẹ̀ ti ń gbọ́ ìròyìn rẹ̀ nígbà tá a fi wà ní kékeré. Àwọn bíi senior brother wa youngest father wa wọ́n máa ń fún wa ní ìròyìn olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho tí gbogbo yín wò lé nìyí ó jìyà débi tó wà yẹn ni, ó lálàsé débi tó wà yẹn ni, ìgbìyànjú ló gbé débi tó wà yẹn, ìgbìyànjú ló gbé débẹ̀. Ẹ jí ká mọ ohun tá à ń ṣe. Bàbá yìí gbogbo ìgbìyànjú rẹ̀ ìyá rẹ̀ ò lówó lọ́wọ́ bàbá rẹ̀ ò lówó lọ́wọ́ ọmọ tálákà ni wọ́n dẹ̀ bí wọ́n nínú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde wọ́n bí ọ́ dẹ̀ tún rẹ̀ bí ó gbìyànjú pé báwo nílé ayé òun ó ṣe dáa ó gbìyànjú ó ṣe làálàá kòókò nínú wàhálà nínú àríjẹ yìí olóyè Sunday Igboho gbìyànjú gbogbo agbára rẹ̀ pé òun bọ̀lọ̀ jẹ́yàn níṣẹ́ ó wá jẹ́yàn ọjẹ́ ipò ọjẹ́ ẹni àmúyangàn pẹ̀lú gbogbo ohun tí Ọlọ́run ọba Elédùmarè ṣe fún kò proud ara ẹ̀ kò gbéra ẹ̀ ga ó ń bọ́mọdé ṣe ó ń bá gbàlagbà ṣe ni bẹ́ẹ̀ kí ló gbé olóyè Sunday Igboho débi tí wọ́n wà yìí
ogun ìpànìyàn ni táwọn agbésùmọ̀mí àwọn Fúlàní àwọn herdsmen tó ń pa àwọn bàbá wa kiri, wọ́n jí àwọn bá wa gbé, wọ́n ń pààyàn bó ṣe wù wọ́n. Wọ́n lé gbogbo wa yìí kúrò lóko, wọ́n lé àwọn ìyá wa, wọ́n lé àwọn bàbá wa kúrò lóko, wọ́n sọ àwọn òbí wa di atọrọ jẹ lénìí. Ìyá Kèsẹ́tì, mo mọ̀ pé ẹgbẹ́lẹ̀ Haúsá ẹ̀dẹ̀ gba Haúsá dáadáa. Ọjọ́ wo tẹ́bí dàgbà débi tẹ́ dàgbà dé yìí, ọjọ́ wo lẹ ti gbọ́ nílé Haúsá rí pé ìran Yorùbá kan kẹ́sẹ̀ lẹ́sẹ̀ láti ilẹ̀ Yorùbá wá sílé Haúsá láti máa ṣekú pa àwọn Haúsá? Wáì tó fi jẹ́ pé àwọn Haúsá ni wọ́n ti ń pa wá látayébáyé tó fi dè níyì. Lórí ọ̀rọ̀ pé Fúlàní ń pààyàn kiri, Muhammadu tó jáde láyé yìí, former president wa, ó nípa tó kó lórí rẹ̀ o. Bí Fúlàní ṣe pa wálẹ̀ Yorùbá dè ní tí ò stop. Torí wọ́n ní bọ́mọdé ò bá tẹ̀ á bá rọba, àwa náà bá díẹ̀ nípa bí Fúlàní sì lé gbogbo wa kúrò lóko. Táwọn òbí wa ní ẹmọ lọ́ọ̀lú o, ẹmọ jí kan pa yín, ọmọ ẹfà wálẹ̀ lóko. Ìbẹ̀rù àti ìgbà yẹn ní òjì kọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ò lè padà sóko mọ́nu wa tàbí sọ̀kadà kiri, ṣe ohun tí ṣiṣẹ́ tó yẹ ká ṣe kiri. Kí ló gbélé Ìdẹ́nìgbòho débi ọ̀rọ̀ yìí? Ṣé bí ọ̀rẹ́ wọn àbí àbúrò wọn tó pa ní gangan ni? Ramonu àbí kí ló pe wọn porúkọ brọ́dà yẹn? Germany bíbá yìí náà ni brọ́dà yẹn wà tó ti ṣiṣẹ́ ajé rẹ̀, dókítà wọn ló ń ṣe. Ó dẹ̀ padà sílé pé òun fẹ́ dáko, oko ló ń dá láwọn Fúlàní lọ pámọ́ko. Olóyè Ìdẹ́nìgbòho dẹ̀ dìde, olóyè Ìdẹ́nìgbòho ò dìde nítorí Yorùbá nation, ó dìde nítorí ìpànìyàn tó ń pa wá ni. Ó dẹ̀ gba ìgangan lọ, ọlọ́bẹ́ni tó jẹ́ sẹ́ríkì wọn, ó bá ní gbólóhùn. Ibi tí olóyè Ìdẹ́nìgbòho ti ń bá ní gbólóhùn yẹn náà ni wọ́n ti yìnbọn kò. Ni wọ́n fi bí olóyè Ìdẹ́nìgbòho. Sí Buhari ọmọ Musa ò rí gbogbo, Buhari president wa, ṣé bàbá sí ò rí gbogbo fídíò yẹn? Àbáwọn DSS tó lọ destroy ilé olóyè Ìdẹ́nìgbòho, sí wọ́n rí gbogbo fídíò yẹn? Wọ́n wá kásẹ̀ lẹ́sẹ̀, wọ́n kó ogun ilé olóyè Ìdẹ́nìgbòho àkọ́kọ́, wọ́n lọ dáná sun. Ilé rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ bẹ̀, wọ́n lọ ká mọ́lé, wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀, wọ́n gbẹ̀mí àwọn èèyàn bẹ́ẹ̀. Ìyá Kèsẹ́tì, sí ohun tẹ́ ń sọ fún wa ni pé gbogbo ipa, gbogbo ìwà tí Buhari tó wù fún olóyè Ìdẹ́nìgbòho, bí Buhari wá ṣe kú yìí, kó lóyè Ìdẹ́nìgbòho wá jáde kọ́ mọ wá súre fún pé Buhari Ọlọ́run bá wa foríjì ọ́ o, Ọlọ́run bá wa fọ̀run kẹ́ o. Sí kọ́ tẹ́ expect nìyẹn, ọpọlọ yín lọ. Rí fídíò àwọn Fúlàní àwọn Haúsá ẹgbẹ́ Buhari tí wọ́n celebrate pé bàbá ti yá mútù. Ṣé rí fídíò yẹn? Bẹ olórí burúkú yín, ẹni tẹ́ ẹ bá lè mú náà lẹ́mọ́ ńlẹ̀dí mọ́. Èèyàn tẹ́ ẹ bá lè mú iná lẹ́mọ́ ńlẹ̀dí mọ́. Ìyá Kèsẹ́tì, àgbàlagbà níyàn o. Àwọn òmọ̀rọ̀ sọ ọ̀rọ̀ kì í dùn àwa ọmọ lókè làwa o. Èébú náà fi wo àwa dàgbà o. Ọ̀rọ̀ náà fi wà wá dàgbà, èpè náà fi wà wá dàgbà, gbogbo èyí tẹ́ ń ṣe yẹn kò bà wá lẹ́rù o. Ṣé ń gbọ́? Èébú náà fi wo àwa dàgbà, ọmọ ìlú òkèlè mi o. Inú agboolé náà bí àwa sí o, èpè náà fi wà wá dàgbà o. Àwa ò fọ́ o, a dẹ̀ bẹ̀rù ẹnì kankan lẹ́yìn Ọlọ́run ọba. Ṣé gbọ́? Lẹ́yìn iṣu kádìẹ ó fò ní. Èyí tẹ́ ń ṣe yìí kò make sense. Ìyá Kèsẹ́tì, àgbàlagbà níyín, ẹ ṣe làákàyè, ẹ ti ń dàgbà. Gbogbo orun abẹ́ yóò ti di funfun, gbogbo orun orí yóò ti di funfun, irun abíyá yín yóò ti di funfun. Ẹ mọ ohun tẹ́ ń ṣe, ẹ ṣe làákàyè. Tí tó bá jẹ́ pé ọmọ yín kan abẹ́yìn gangan, Ìyá Kèsẹ́tì, gbogbo wàhálà tẹ́ ń ṣe ìlú Germany yìí, ẹ wá kẹ́rù ó di ìlú Nàìjíríà, bóyá ọlé Haúsá ní àbílẹ̀ Yorùbá lẹ̀ wá jókòó sí. Kẹ́nìkan wá dìde lọ́sàn òrukàn kó destroy gbogbo dúkìá ẹ̀. Ṣé ẹ̀kan rí ire pé ẹni yẹn? Ẹ ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀, ẹ ń sọ̀rọ̀ bí òpònú àgbàlagbà, ẹ ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè. Wáyé tá fi ya fi bí sólóore ìran Yorùbá, torí pé Islam ti sọ fún wa pé Muhammadu ni last prophet, àti nígbàgbọ́ pé kò sí prophet kankan mọ́. Olóyè Ìdẹ́nìgbòho messenger ló jẹ́ fún wa, prophet ló jẹ́ fún wa. Ẹ ti kàwé ọmọ Yorùbá, ẹ já kọgbọ́n orí, àti travel, ẹ jí ká lẹ́nìí ní travel tá wà. Every generation ni messenger wọn tẹ̀lé wálé ayé. Generation kan messenger kan ni. Muhammadu ni last prophet. Muhammadu ló ṣe fóònù, Muhammadu ló ṣe mọ́tò, Muhammadu ló ṣe jẹ́ẹ̀tì. Kí ni Muhammadu lè dá ṣe? Ẹ wá torí Muhammadu, torí Jésù, ẹ fẹ́ ká máa fojú àwọn olóore wa